káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. A ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò ìkẹjẹ́ kan tó lẹ́ẹ̀kan sí. Live at Oluwo. Let them enter.
Baba don't collect him just statue. You know why? Baba don't collect him just statue. You know why? You see, ọ̀pọ̀lọpọ̀ wa láti rí fídíò yìí láti ìgbà tó ti jáde. Inú mi á dùn tí ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá tí a gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ tí a dẹ̀ mọ ìtumọ̀ ọ̀rọ̀ tá mọ ohun tá mèdè tá máa ṣà tá sì mọ ìṣe. Lórí ètò yìí kò sẹ́nibọ̀dì tó hate VeryDarkMan. Mi ò rò pé yàtọ̀ fún gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n jọ ń bára wọn pò ó, mi ò rò pé ó ní any Nigerian citizen kan both home and abroad tó hate on VeryDarkMan. He's our lovable brother. Yes, we love him, we appreciate him. He's an activist like somebody like me. Ọ̀nà tí oníkálùkù lè gbé tí ẹ gbà, òun ni tí Ọlọ́run ti lè lo oníkálùkù, òun ni ó ń lò wá. So for this reason, we give him kudos. We appreciate him for all his beautiful support towards every Nigerian citizen. Most especially nígbà ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n kó ní Ọ̀yọ́ State. He came. Bó tilẹ̀ jẹ́ pé àárín yẹn fẹ́ rújú díẹ̀, but he came. He came. Ó dẹ̀ interview, ó bá governor sọ̀rọ̀. All the same. Gbogbo wa láti mọ àìmọye ìgbà tí wọ́n ti gbé tó ti tì mọ́lé, tí wọ́n ti gbé lọ kọ́ọ̀tì tó ti ṣoríṣi táyà òun àti government tó ti jọ ń fàfáǹfà. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ̀ jù mí lọ, èébú kọ́ la wá bú, ìjà kọ́ la wá jà. Lórí ètò yìí, àtúnṣe òun la wà fún. Gẹ́gẹ́ bí ojúlówó ọmọ kóòtù ajíire ìran Yorùbá tá jẹ́. Kí ni nǹkan tí o rò wípé ó wrong ní inú fídíò yẹn? As in, kí lo rí tó wrong gẹ́gẹ́ bí Oluwo tó fi VeryDarkMan tí ó fi jẹ oyè atáyéṣe of Yorùbá land? Ǹjẹ́ o rí anything tó wrong ńbẹ̀? Tó o bá rí anything tó wrong ńbẹ̀ tó kù díẹ̀ káàtó, jọ̀ọ́ bá mi kọ síbi comment section kí n lè ká, kí n lè pin ká lè fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lé lórí. Bí mo yẹn ṣe àlàyé lọ, ọ̀pọ̀lọpọ̀ wa láti list sí oríṣiríṣi ọmọ Yorùbá tí wọ́n jẹ́ blogger, speaker àtàwa everybody tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Kí ni ìwọ àtèmi tí a lè rí sọ ní inú fídíò yìí? Lákọ̀ọ́kọ́ ná, Abiodun Monday mo ń kí yín o, ẹ káalẹ́, káàbọ̀ sórí ètò. Láti ọ̀dọ̀ ti tèmi, ẹ jọ̀ọ́, question àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ béèrè ó ní, ṣé àwọn tó bá ń ṣe activism, tí wọ́n ń jẹ́ activist, ajìjàgbara fáwọn èèyàn, ṣé wọ́n máa ń joyè? Ẹ jọ̀ọ́, ẹ put me through, èmi gan fẹ́ lẹ́ni látara yín. Please, ẹ má dákẹ́ o. Ẹ jọ̀ọ́, you can correct me through phone, you can call in. I'm on TikTok. You can as well drop your comments on the live show. I want to learn, please. Ẹ jọ̀ọ́, ṣé activist máa ń jẹ oyè? Torí ìwọ tó bá jẹ́ activist, èèyàn tó fún ẹ lóyè gan, ó lè gbé òun ló máa ṣe nǹkan tí ò dá lọ́la, ó dẹ̀ ní láti kó fún. Mi tí ìrẹ́yàn kankan kó dá mi lóhùn o. Ṣé àwọn activist ṣá máa ń joyè? Torí wọ́n ti fi lọ̀ mí rí tí mo turn ẹ̀ down ní o. Mo ní àwọn activist ò kì í joyè, àti wípé ọ̀rọ̀ oyè jíjẹ o, torí mi ò mọ pé kéèyàn máa lọ package my life everywhere. I love my free life. I want to live the way I love. I want to walk the way I
you know, mi fẹ́ nǹkan tó máa cage mi. I want to be free. Kẹ́misọ́lá Ọmọlọ́pẹ́, yes o mama. Activist máa ń jẹ, ó máa ń joyè. Mi ò mọ̀, mo ṣe ń gbọ́ yẹn for the first time. Mi ò gbọ́ rí, ohun tí mo máa ń gbọ́ tẹ́lẹ̀ ni wípé àwọn tó bá ń jẹ́ activist wọn kì í joyè. Oduduwa has arrived. Ó ní rárá, an activist do not confirm to title. Nǹkan tẹ́mi náà mọ̀ nìyẹn. But ó dẹ̀ pé ìlú ti ń yí, orí ti ń change. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ayé mi. I want to learn from you. Bàmí Kilo, ẹ jọ̀ọ́, gbogbo wa tá wà lórí ètò iṣẹ́ àmọ́ kọ́kọ́ nípa activism ni a ti dé o. Ẹ kálẹ́ o lórí TikTok, ẹ kálẹ́ káàbọ̀ o. Bàmí Kilo, ẹ ti ṣe bàbá 20. Ṣé dáadáa lẹ́wà? Alaye mi nìyẹn mo wà. Ṣé àwọn activist ṣé wọ́n máa ń joyè sà? Èmi ò gbọ́ rí o. Joyè o, tọ́ bá ti lọ wọ́n kan máa ń kọ́ ní omi gbọ́ because tọ́ bá ti lè gbà á ẹ gbàgbé kò sí nǹkan tó ń jẹ́ activist mọ́. Torí ibi tó ti joyè yẹn kò ní lè, ẹ bá hùwà ìbàjẹ́ bẹ̀ kò ní lè sọ̀rọ̀. Àbí kí lẹ́ni mo sọ bàmí 20? Kò ní lè dákú ìlú tó bá ti joyè àbí tó bá fi àbẹ́ni tó tiẹ̀ fi joyè gangan tó bá mẹ́sọ̀ kò ní lè dákú ẹ̀. So láti bẹ̀ lọ gbogbo dignity ẹ̀ ti ń reduce. Okay, Olúfẹ́mi Adéníyì, wọ́n ní we had Chief Gani Fáwẹ́yìnmí, it depends on individual. Gani Fáwẹ́yìnmí ṣebí lọ́ọ̀yà ni wọ́n. Sáà ni wọ́n náà. Sáà ni wọ́n náà. Káyọ̀dé Adétutù, activist lè jẹ oyè but ó máa lọ ṣe, ó máa lùsì púpọ̀ nínú agbára ẹ̀. Okay. Mídé Kọ́láwọlé, wọ́n ní Chief Gani Fáwẹ́yìnmí ń kọ́. Bàbá òun ṣe ordinary activist o. Sáà ni wọ́n o. Oduduwa has arrived. They have caged you if you ever take such a confinement. Ẹ jọ̀ọ́, ẹ bá mi kọ mọ́. I want to learn from you. If you have to call him, please do. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ lè bá mi kọ telephone number mi lórí Facebook. Ẹ jọ̀ọ́, ẹ bá mi kọ kí n lè pin ẹ̀ fún àwọn tí ò mọ telephone number wa láti pè wọlé. Bíbíire Odua, ó ní is very dark man. Oh, sorry. Message yẹn ti lọ sókè. Ẹ má bínú, ẹ jẹ́ kí n gbé. Mo like comment. Wonder. Adé. Mo rí comment kan. Okay, jẹ́ a bẹ̀rẹ̀ láti bí Ọláwálé ó ní this is the first time I'm seeing this too. Adégbọlákúlé ó ní once you get any title you are no more relevant. Ọládàpọ̀ Moshood, wọ́n ní money has turned everything upside down. Anybody can become chieftaincy. Okay. Káyọ̀dé Adétutù, wọ́n ní activist lè jẹ oyè but ó máa lose. Okay, àti kàyẹn lẹ́ẹ̀kan. Olúfẹ́mi Adéníyì, wọ́n ní we had Chief Gani Fáwẹ́yìnmí depends on. Okay, àti kàyẹn náà lẹ́ẹ̀kan. Mídé Kọ́láwọlé, wọ́n ní Chief Gani Fáwẹ́yìnmí ńkọ́. Oduduwa has arrived. They have caged you if you take. Okay, àti kàyẹn náà. Oduduwa has arrived. He was a lawyer. You are referring to late Gani Fáwẹ́yìnmí àbí? Bíbíire Odua, only is very dark man an activist. Okay, that is another question from me. Bóyá èmi ni mo ti ń da irú pọ̀ mọ́ ṣàpà. Ẹ jọ̀ọ́, èmi náà tún ìfẹ́ learn. Ṣé gbogbo àwọn nǹkan tí VDM ṣe, èmi rò pé is an activist o, pé ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn àbí? Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí ẹ bá mọ̀ jù mí lọ tẹ́ mọ̀ wípé àwọn nǹkan tí VeryDarkMan ṣe kò ní nǹkan kan ṣe àbí kò súnmọ́ nǹkan tó ń pè ní activism. Ẹ jọ̀ọ́, ẹ bá mi dá sí kí n lè learn látara yín. Please, I really want to learn concerning this. Please, kí èèyàn má lọ ṣe mistake. Ẹ jẹ́ a fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká fi kẹ́kọ̀ọ́ ká dẹ̀ fi ọgbọ́n. Bẹ́ ṣe wà pẹ̀lú wa, ẹ bá wa share ètò ìsìta, ẹ bá wa invite your friends and loved ones. Let us learn from one another.
Aderibigbe Adejuwon Oni. Anyway, anyone doing good in the community can be honored with chieftaincy title and of irrespective of anyone. The title is to encourage them more to the good works they are doing. Okay? She Enyenyo agree to that. Kemi Sola Omolope, he can't say anything if something happened. Rosemary Oluwadare wọ́n ní Olúwo gba aṣọ iyì ara VDM ó gbé aṣọ ẹ̀tẹ́ wọ̀ ọ́. Kẹ́misọ́lá Ọmọlọ́pẹ́ ní no more relevance for him because in time of any problem between him and that king. James Eniolorun Dani, activist must not take any chieftaincy title. That was what I believed before. Oduduwa has arrived. What are the landmark he did? Please, what are the community involvements? Okay. So far so good. Gbogbo wa la ní gbogbo point tí ó wà nílẹ̀. Now, ẹ̀yin èèyàn mi, èmi ò rò wípé ó yẹ kí VeryDarkMan gba oyè yẹn o. VeryDarkMan níwọ̀nba ẹnu ìgbà tó bẹ̀rẹ̀ sí ní jà fún ẹ̀tọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ mi ṣe rí ó dìpẹ́lẹ̀ angle tó ní kálukú bá rí. I believe ipò ń jà fẹ́tọ́ àwọn èèyàn because oríṣiríṣi àwọn èèyàn ni nǹkan ti ṣẹlẹ̀ sí tàdẹ̀rí gbogbo wọn tí wọ́n ń pe VeryDarkMan tó dẹ̀ máa ń dá sí many things just like myself, you understand. But èmi rò wípé láti gba oyè ó máa dín agbára yẹn kù. Ìdí ni wípé aṣọ olóyè ó ní irú ẹjọ́ tó gbúdọ̀ rò, ó ní irú ibi tí wọ́n ti gbúdọ̀ rí ẹ, ó ní irú ìwà tó gbúdọ̀ wù láwùjọ. O ò ní lè ṣe bó ṣe wù ẹ́, o ò ní lè sọ̀rọ̀ freely bó ṣe yẹ kó ṣe ṣe. Ṣùgbọ́n in case anything bá ṣẹlẹ̀ ní Ìwó especially àbí the whole of Ọ̀ṣun, mi ò rò wípé VeryDarkMan lè dá sí any case mọ́ nídìí yẹn. Èmi rí oyè yẹn bí ìgbà tí bóyá Olúwo ló rò fúnra lára àbí àwọn kan ni wọ́n rò ó wípé kí wọ́n fi oyè yẹn kan fi so okùn sí lẹ́sẹ̀ bí ìgbà tí wọ́n bá so okùn sí lẹ́sẹ̀ àti lọ́wọ́ láti lè má lo idà ọwọ́ àti agbára ẹ̀ bó ṣe yẹ kó ṣe lò ó láti fi support àwọn aráàlú tó lóun PT. Bí èmi ṣe rí ni o, I have nothing against him. He's a very wonderful brother to every one of us. Ṣùgbọ́n tó bá fi dídà ti tèmi, èmi ìbá sọ wípé ká ló fi lo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ìbá má gba oyè yẹn. Ṣé rí wọ́n ní ilé báyìí ó láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Yorùbá ni wá, a pé àmọ̀rọ̀. Ṣebí ọmọbìnrin ni VeryDarkMan àbí? He's still our brother. Àbí kò yé wa? Bí mo yẹn sọ lọ, ilé òun ni Yorùbá láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Tó jẹ́ sí wípé kí ó tó lè máa tó bá di wádìí kàráǹgídá pé everything ti change wípé an activist ó lè jẹ oyè, wọ́n lè fi chieftaincy title, wọ́n lè fi ta lọ́rẹ. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share ètò ìsíta, ẹ má bá wa like, ẹ má bá wa love, ẹ má bá wa comment. Thank you for doing so. God bless you. Invite your friends and loved ones. Tí iṣẹ́ tí VeryDarkMan tí ó ń ṣe, tí Olúwo rí tó rò pé òun rí torí èmi rí oyè tí Olúwo fún VeryDarkMan big game. Bí ìgbà tó fẹ́ finish VeryDarkMan. VeryDarkMan ò tí ì lè understand Kini yẹn nísìn, kò tí ì lè understand. But ó ṣe ni láàánú pé ó lọ kẹsẹ̀ bọnú trap yẹn. Tó bá wá di kàráǹgídá wípé oyè ní láti wọlé, Ọlọ́run bá ń gbọ́, ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde. Ṣé ìlú ibi tí wọ́n ti bí tí wọ́n forí ẹ̀ sọlẹ̀, tí gbogbo àwọn YouTube tí wọ́n máa ń tẹ̀lé káàkiri tí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ fún àbí kò mọ̀? Bí gbogbo wọn ṣe máa ń tẹ̀lé káàkiri, wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ fún wípé tí ikú bá máa pákójọ pa wọ́n papọ̀. Ẹlòmíín náà àwọn youth yẹn gan ready láti sọ pé kàkà tẹ́ fi máa pa VeryDarkMan, ẹ kúkú pa òun. That is nǹkan tí mo rí bí àwọn youth yẹn bí wọ́n ṣe ń tẹ̀lé káàkiri láti ọ̀dọ̀ wọn náà. Ẹ jọ̀ọ́ ṣé ní gbogbo area ibi tó bí VeryDarkMan sí kò sí kábíyèsí kankan bẹ́ẹ̀? Kò sí kábíyèsí kankan bẹ́ẹ̀, kò sí baálẹ̀. Ká tiẹ̀ sọ pé Ẹdó àti Delta lọ́dọ̀ tèmi kankan náà ni wọ́n jàre Ẹdó Delta, ó dàbí ìgbà tán ní Oǹdó Àkúrẹ́.
nígbà tí wọ́n ní Ondo Èkìtì Ondo ebára Ondo náà ti yọ Èkìtì tó bá dé sọ èdè Àkúrẹ́ ní àárín gbogbo Ondo state pátápátá èdè Àkúrẹ́ àti Èkìtì ó papọ̀ tó bá sọ èdè ilẹ̀ Olújì Ondo town àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ jọra wọn so ìkọ̀kan náà ṣe ni gbogbo wa. Edo ṣe the whole of Edo and Delta kò sí baálẹ̀ kankan àbí àwọn olóyè kankan tí wọ́n lè pe àwọn ọba káàkiri tí wọ́n jẹ káàkiri gbogbo Delta àti Edo ń bẹ̀ títí tá fi dé ọ̀dọ̀ bàbá wa ọba of Benin ukú ọ̀pẹ̀lọpẹ̀lọ ọba àtọ́pẹ̀yẹ ìṣẹ́ kọba pẹ́ kọba tọ́ àṣẹ bẹ́ẹ̀ ni kò wá sí èèyàn kankan tó appreciate gbogbo iṣẹ́ tí VeryDarkMan ṣe torí ní èrè ọ̀dọ̀ wọn náà a máa ń rí bó ṣe máa ń ṣe kò wá sí anybody tó acknowledge gbogbo ìgbìyànjú ẹ̀ ní the whole of Edo and Delta tí wọ́n lè lọ fi ròyìn fún àwọn ọba àbí àwọn ìjòyè àbí ẹni wípé ókè o ọmọ yín o èwo ló ṣe gudugudu méje ń sìn òun ló ṣe yàyà mẹ́fà igbá báyìí àwò báyìí o ẹ jẹ́ ká pọ́nlé o ẹ jẹ́ ká ṣe báyìí fún ẹ jẹ́ ká ṣe báyìí fún. mi ò tí ì rí ní the whole of Edo and Delta níbi tí wọ́n ti ṣe something special fún VeryDarkMan lórí pé activism ẹ̀ mi ò tí ì rí anything special láti Delta Edo tí wọ́n bestow on VeryDarkMan mi ò tí ì rí nǹkan iyì kan tó lọ bàbàrà bí tó specially bí every other nílẹ̀ Yorùbá àti ní northern part of Nigeria àti nílẹ̀ Igbo bí a ṣe ń gbé bí a ṣe ń fún lọ́wọ́ bá ṣe appreciate iṣẹ́ ní area Edo Delta mi tí ì rí irú appreciation yẹn bẹ́ẹ̀ yẹn so èmi rò wípé tó bá ẹ wo irú bàbá wa ìyẹn ọ̀gá tèmi ọmọ tí yín ṣe Sunday Adéyẹmọ Ìgbòho lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ máa sọ wípé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó máa ń kó wọn láyà sókè ìgbà kan àwo kan like ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n pè sí orí ètò bàbá Kọ́lá Olóòtú ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́pẹ̀ ní Ayẹyẹ Dára ẹ máa bá ṣìfù sọ̀rọ̀ báyẹn pé yẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ yẹn ó ti pọ̀ jù kò yẹ kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ kò yẹ kí wọ́n sọ lórí show lórí live ṣé wọn ò mọ̀ wípé wà mi ò mọ̀ kankan pa ẹ̀ ohun tí mo mọ̀ ni wípé bàbá Kọ́lá Olóòtú wọ́n ní ẹgbọ́n lẹ́nu wọn tán ní Chief Igboho ló pe àwọn bọ́yẹ̀ wọ Ìbàdàn náà ṣe pé wọ́n àwọn nǹkan tí wọ́n dẹ̀ ń sọ wọ́n fẹ́ kí bàbá Kọ́lá Olóòtú kí wọ́n wà wí ẹ̀ wọ́n dẹ̀ èmi dẹ̀ believe pé wọ́n mọ̀ yìí pé bàbá Kọ́lá Olóòtú wà online so wọ́n fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ mi ò fẹ́ sọ much nípa ìyẹn àbí kò yé yín ìdí ni pé kó tó di fídíò tí bàbá Kọ́lá Olóòtú ṣe yìí ó ní kan tí wọ́n kọ́kọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ wa náà la rí tí ọ̀pọ̀lọpọ̀ yín pè mí pé Ayẹyẹ Dára àwọn ọ̀rọ̀ kan wà tí bàbá Kọ́lá Olóòtú sọ ń bẹ̀ bí ìgbà tó mú páàsì Ìgbòho sílẹ̀ ni wípé ó ti ṣiṣẹ́ dé Niger State nǹkan kan pé ọ̀tá ló dẹ̀ yí Chief Igboho ká kó má di wípé wọ́n á máa monitor movement ẹ̀ tán bá rán àwọn èèyàn ní ìbọn láyé ta wà yìí tán yìnbọn tán fògùn náà tán ṣe gbogbo ẹ̀ wọ́n ní tí ò bá ṣiṣẹ́ wípé àìmọye tí wọ́n máa ń yí ọrùn wọn mo dẹ̀ ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má jà máa ronú lọ rí ibi bẹ́ẹ̀ yẹn gbogbo abiyamọ ayé ẹ jẹ́ kí a ṣe kí ni àdúrà wa òun la máa fi tì lẹ́yìn fún because gbogbo wa ti realize pé ibi ọ̀rọ̀ òun ló dúró sí ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú make mention àwọn ọ̀rọ̀ kan ń bẹ̀ wípé ìgbà tí Ìgbòho pé àwọn tó jẹ́ àwa Gen Z media online àwa ló fi ọ̀rọ̀ lọ làwọn ò ṣe dá sí ọ̀rọ̀ wọn tó já sí wípé gbogbo ìgbà tí kú lè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho inú ayé náà ni bàbá Kọ́lá Olóòtú wà àárọ̀jọ́ kan mi ò rí ọjọ́ kan tí bàbá Kọ́lá Olóòtú bọ́ síta ní ìgbà tójú ogun lè fọ́mọ Adéyẹmọ tí bàbá Kọ́lá Olóòtú bọ́ síta tó ní gbogbo ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ dìde ẹ rálírandì ọmọ yín nǹkan kan ò gbúdọ̀ ṣọmọ Adéyẹmọ àwa Gen Z media yìí àwa náà là ń gba wájú fún àwa náà là ń gbẹ̀yìn fún gbogbo mídíà ló dìde tán everybody wà la dìde tán ta go extra mile àti gibojú anybody somebody like me mo inherit a lot of ọ̀tá lónìí nítorí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho àti Yorùbá Nation a lot of people tó yẹ ká jíjọ wà ni wọn wà pẹ̀lú mi because I am supporting ṣe Sunday Ìgbòho ẹlòmíì torí mò ń pariwo Yorùbá Nation ṣé you understand bóyá ìṣẹ̀lẹ̀ sí mi náà ló máa ṣẹlẹ̀ sí àìmọye àwọn other media ṣé you understand so tí bàbá Kọ́lá Olóòtú bá bọ́ síta tí wọ́n bá sọ wípé àwa Gen Z
ni wọ́n gbéṣẹ́ fún làwọn ò ṣe dá sí ìgbà tí Chief Igboho ti wá pè wọ́n nísìnyí tó ti ní pé iṣẹ́ rèé àwọn ọ̀pọ̀lọpọ̀ information tí Chief Igboho dẹ̀ fún bàbá Kọ́lá Olóòtú mi rò wípé wọ́n fún any media àkọ́kọ́ tá a ti dúró tì wọ́n for so many years ṣé you understand so there are so many medias tí wọ́n pè mí tí wọ́n complain bitterly and all this thing I just have to plead it I just have to beg everyone ẹ fọwọ́ wọnú ẹ má bínú síbẹ̀ bí oníkan bá ṣe ń ṣe nǹkan òun náà lẹ ṣe máa gbà fún kò jù bẹ́ẹ̀ lọ ìyẹn lọ́dọ̀ ti tèmi kí ni mo wá ń sọ débẹ̀ ni wípé gbogbo wa la rí bí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣe dúró tán nílẹ̀ Yorùbá gbogbo wa la dẹ̀ rí àwọn tí wọ́n ń ṣe ajìjàgbara lóòótọ́ àti lódodo wípé ilé lèèyàn ti ń kẹ́ṣọ̀ọ́ ròde tí wọ́n bá tẹ̀ máa wá ránṣẹ́ sí Ìgbòho ní every other part of Nigeria tó já sí wípé ẹ̀rù ń bà wọ́n àwọn nọ́dẹ́ náà ò ní lè ránṣẹ́ sí Ìgbòho because wọ́n mọ̀ pé wọn kì í kólà àwọn ni wọ́n ń ṣe terrorist lọ́dọ̀ wọn Chief Igboho dẹ̀rẹ́ ìwọ Fúlàní àbí nọ́dẹ́nà tó ò bá ti nílè fi ẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ tó ò nílè fọkànbalẹ̀ tó ò nílè gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ó ti ń ṣe òun nìyẹn so kò sọ́jọ́ tí wọ́n bọ̀ wá pé Chief Igboho láti another part of Nigeria for anything of such àwọn ara wọn náà jọ máa rúnra wọn pa síbẹ̀ you understand nílẹ̀ Yíbò mi wàá mọ̀ náà o mi ní idea bóyá wọ́n lè pè wọ́n or not but ohun tí mo mọ̀ ni wípé along the line nígbà tá à ń ṣe Yorùbá nation lọ ẹ mọ̀ pé àwọn Biafra náà wà so there was a period tí wọ́n sọ yípa ní láti kó papọ̀ tí èmi dẹ̀ fi system sún sẹ́yìn láti jẹ́ kí Yorùbá nation àti Biafra because Biafra ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ àwọn àti gọ́fìmẹ̀ntì ti fàfáǹfà oríṣiríṣi ni ó ti ṣẹlẹ̀ tí Yorùbá nation tá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ títí wa tá bá wá lọ fi ta lọ ń kó papọ̀ pẹ̀lú àwọn táwọn àti government jọ ń ṣe tàtàtà débi tí Nigeria government tí wọ́n ti declare Biafra ní terrorist group you understand terrorist organization tí Yorùbá nation bá wá sọ wípé àwọn lókù tó fẹ́ bá ṣe a jẹ́ wípé àgùntàn tó bá járìn á jẹ̀gbẹ́ ẹ má ṣì mí gbọ́ mi ò condemn Biafra oníkálùkù ń jà fún ìran àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe torí ẹ̀ tó bá ti ń sọ pé Biafra àti Yorùbá nation tó bá notice ni mo máa ń fà sẹ́yìn gan ni mo ti fi lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó mọ̀ jù mí lọ wọ́n jẹ́ kí n mọ̀ pé no go èrè ànídára don't so tí mo dẹ̀ máa sọ fún Chief Igboho gbà yín pé bàbá ẹbí kámídà èyí tó yìí bá yípo ẹja fèsì yẹn ẹ má tún lọ dá sí títí side ibẹ̀ yẹn you understand ìyẹn ní ti ilẹ̀ Yíbò ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá tíá gbogbo wa la ríṣẹ́ tí oníkálùkù ń ṣe kì í ṣe Chief Igboho nìkan ló jẹ́ activist àìmọye àwọn other brothers and sisters wa so inú ilé báyìí láti ń kẹ́ṣọ̀ọ́ ròde èmi rò wípé láti inú ilé níbi tí wọ́n ti bí VeryDarkMan tó bá wá di kàráǹgídá wípé wọ́n ní láti fi oyè jíjẹ dá lọ́lá ṣé àwọn tí wọ́n jẹ́ ọmọ tí òun jẹ́ ọmọ wọn nílùú wọn appreciate ẹ ni àbí báwo ló ṣe jẹ́ tí àwọn ará ìlú ẹ̀ àtọba àti joyè tí wọ́n recognize ẹ irú ìwà wo ló ń wù irú kí ló ń ṣe ní ìlú ẹ̀ tí wọ́n ṣe recognize ẹ because oyè yìí tó bá di kàráǹgídá wípé dandan activist lè jẹ oyè ìlú ẹ̀ ní bá sọ wípé kó ti kọ́kọ́ jẹ oyè yẹn ó máa ní iyì àbí kí lẹ ní mo sọ bí mo rí tó bá jẹ́ wípé ìlú ẹ̀ ni wọ́n ti kọ́kọ́ fi oyè yìí dá lọ́lá mi ò rò wípé a lot of people máa sọ̀rọ̀ mi ò rò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè sọ̀rọ̀ o ẹjọ́ ṣẹ̀ṣì ń gbọ́ mi mi ò rí kọ́mẹ́ǹtì yín o ẹ má bínú ok mi ò rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa sọ̀rọ̀ mi ì dẹ̀ rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa bínú mi ì dẹ̀ rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa wà highly disappointed in him because wọ́n wò wípé yes ṣebí ìlú ẹ̀ ni àwọn ọba ìlú wọn ni wọ́n appreciate iṣẹ́ ẹ̀ ni wọ́n fi dá lọ́lá bóyá tó bá wá di wípé bí irú Olúwo ṣẹ̀ṣẹ̀ wá ṣe lé báyìí táwọn kan bá wá sọ̀rọ̀ á di wípé ṣebí wọ́n ti fi joyè nílùú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kò sí big deal but fún oyè àkọ́kọ́ olólùfẹ́ mi you're welcome fún oyè àkọ́kọ́ tó máa kọ́kọ́ jẹ tó bá tún máa wá jẹ oyè VeryDarkMan gbọ́ Yorùbá dáadáa ó ń sọ Yorùbá dáadáa kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tí VeryDarkMan ò mọ̀ VeryDarkMan ò lè sọ fún wa wípé òun ò rí gbogbo ìgbésẹ̀ tí Sheikh Gumi
Olúwo torí èmi a máa fi Sheikh Gumi sí ṣe mọ̀ wípé pàdípàdí wọn ni àti ti Sultan pàdí Sultan ni tẹ́ bá dẹ̀ wo ẹnu ọjọ́ mẹ́ta yìí ẹ rí wípé Olúwo invite àwọn ẹlẹ́hàá kan wá in fact wọ́n yẹn jókòó síwájú ẹ̀ ní inú palace yẹn tí mò ń rí píṣọ̀ yẹn ẹ̀rù gan ń bà èmi téèyàn bá wá rí yín bẹ́ẹ̀ ṣe pọ̀ yẹn nínú òkùnkùn ikú ti dé nìyẹn èèyàn á máa sá lọ ní lálálá wá múyàn tì torí èèyàn onímọ̀ ìpínlẹ̀ ìhà ni yín bẹ́ẹ̀ ṣe rí yẹn ẹjọ́ kí ló dé tó lúwo àyàwó ẹ̀ kó rí bẹ́ẹ̀ yẹn ìyẹn nǹkan ní ìgbà tó lúwo máa tẹ̀síwájú ẹ ṣeun o wọ́n ní ẹ bá wa power tap lórí TikTok o ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ń bẹ̀ ẹ fún mi ní support ẹ máa bá mi power tap ẹ má jẹ́ kó gbé wa wálẹ̀ thank you for doing so ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ dá sétò send in your request máa gbé yín síbẹ̀ àbí kò yé wa tabari lẹ́yìn àwọn ẹlẹ́hàá ó tún invite àwọn ará Saudi gbogbo wa la rí tó sọ wípé níbi tó ọ̀rọ̀ dé dúró nísìn òun fẹ́ denounce òun fẹ́ disown origin òun wípé Ilé Ifẹ̀ lòun ti wá òun ti kọ̀ ọ́ sílẹ̀ wípé òun ò wá láti Ilé Ifẹ̀ o láti ìsìn lọ Saudi ọmọ Saudi Arabia lòun ẹ wá gbọ́rọ̀ burúkú lẹ́nu òpònú ẹjọ́ ṣé wọ́n fún pálí ṣèbí pálí Canada ló wà lọ́wọ́ ẹ̀ kí ló dé ìgbà tí Olúwo máa fi VeryDarkMan jẹ kí ló dé tí òfòye Saudi Arabia kò fi jẹ ẹ kalẹ́ mà ẹ káàbọ̀ sórí ètò. àtàlẹ́ òrìlé dára. ẹ kalẹ́ mà. ẹ kú iṣẹ́. yes. ṣé ṣé ẹ rí VeryDarkMan gẹ́gẹ́ bí èèyàn kan tó serious kò kí ń ṣe activist nìyẹn tó yẹ pé nǹkan tó bá please ẹ nìkan ló máa ń dá sí ẹ rí pé òun àti Olúwo wọn fi wà jọra wọn unnecessary publicity káàtì ẹgbà pé òun wà partisan sometimes mo mí pé ó máa ń jà fún nǹkan tó bá fẹ́ tó believe in ẹlòmíì ìjà tí èmi ìfẹ́ define nǹkan tí VeryDarkMan ń ṣe is just a loud blogger èmi ò rí as an activist tí ó lè rí as ẹni tí ò tún fi gbogbo ara serious so ó dẹ̀ like publicity Olúwo náà like cheap publicity so tí wọ́n dé fún ọmọ ìyájọ́ ni wọ́n ṣé tí Olúwo bá máa wá jẹ oyè ṣé Yorùbá land ṣé ó ní bàbá ṣé Yorùbá land sọ pé mi ò mọyè tó fi jẹ of Iwo land not of Yorùbá land fún ìgbésẹ̀ tí wàá mọ̀ pé aláìní kan ṣe trouble maker of Nigeria aláìláròkulẹ̀ òun lolúwo àtẹ̀tòkìtò ìṣíbẹ̀ ti rí ṣé ẹ ti rí bí VeryDarkMan náà ṣe ń jò lọ́fẹ̀ẹ́ tó ń ṣe yẹ̀yẹ́ I don't see it as a serious everybody look on mess it's just a messed up something. Bọ̀ màámi ẹ kàn sọ bẹ́ẹ̀ wípé àwọn èèyàn take wọn serious do you know it's a slap on Yoruba's face on our culture. ìyẹn ni mo wá fẹ́ sọ sí àwa fún ara wa nísìnyí nígbà tí wọ́n bá di àtúntún ọbẹ̀ àdàtúnṣe àwọn oyè kankan àwọn kankan wà nílẹ̀ Yorùbá yẹn tá à ń pè lọ́ba tó pé baálẹ̀ ni wọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn lẹ́yìn baálẹ̀ wọ́n tún ní oyè kan tí gbogbo wa kò máa ń pè ọba àwọn ọba kan ò mọ iye ara wọn mọ́ wọn ò mọ iṣẹ́ tó yẹ kó ń ṣe so we need to redefine all those things so Akèrègbè ló dẹ̀ máa júwe bí ta máa fòkùn sí ṣẹ́gẹ́ẹ̀tì mi so ẹ kò sí ta lè ṣe. màámi mi ìmọ̀ bóyá ẹ gbọ́ nígbà tí àwọn ará Saudi wá bá tí wọ́n wá kí torí kinní yẹn wà online tó ní nísìnyí o òun fẹ́ disown pé ọmọ Yorùbá lòun ò wá láti Ifẹ̀ o wípé òun fẹ́ faramọ́ ọmọ Saudi pé ará Saudi lòun ọ̀rọ̀ yẹn lójú ti tèmi àti létí mi bẹ́ẹ̀ ni wípé ó wúwo díẹ̀ mo dé àtìgbà yẹn mo wá ẹ̀sẹ̀ tí wípé àwọn afọbajẹ ní Ìwó àti the rest of Council of Obas ọ̀rọ̀ yẹn wúwo fún ilẹ̀ Yorùbá kí ló dé tó ṣe jẹ́ wípé anybody kàn lè máa ṣe anyhow nílẹ̀ Yorùbá ṣùgbọ́n táwa ta jọ́ ọmọ lọ́wọ́ wọn ta bá ń try láti correct àwọn kìíní tó máa ń rí wa bí aláìjà. ẹgbẹ́ tí kò tó ṣẹlẹ̀ kò sí àgbà mọ́ nílẹ̀ Yorùbá àwọn àgbà tó wà bẹ́ẹ̀ gan wọn kọ́ lẹ́rọ wọn wò ní because ọmọ tó bí gbogbo àwọn tó wà lẹ́ gan wọn ti di vagabond bẹ́ẹ̀ bá ẹ wo kó tó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀mẹ́ta yìí tọ́nà bá wọn kó àwọn tá a ti ń sunkún kọ́ bá kó wọn jáde ẹ wo bó ṣe ń distort gbogbo àwọn dídí a whole man tó jẹ́ military officer ó jáde ó explain nǹkan táwọn ṣe àwọn kan dẹ̀ distort ẹ̀ látòkè ṣọ́mọ làwọn wọ̀nyẹn tó bá ẹgbẹ́ lù ú tí ṣódìgbà tí nǹkan kan máa ṣẹlẹ̀ eventually I don't even see èmi number one mi ò rí Nigeria as a nation mọ́
mi ò jẹ́ rí Yorùbá òun la ṣe ń pariwo pé ẹ jẹ́ ká tètè máa lọ tó bá máa fún wa ní lítọ́rà kan fún wa ká lè padà lọ gbé values wa àti culture wa lárugẹ ká lè tọ́jú àwọn ọmọ wa ká lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká lè fọ̀nà wọn tí a bá ṣe yẹn kò sí bó ṣe máa lọ nìyẹn alágbàmọ́ ìgbà táwọn bàbá wọn lọ́wọ́ ti kú táwọn èèyàn ṣe alágbàdà bí ọ́fà ní Yorùbá ṣe rí bàbá lọ́fà ní ọ̀sẹ̀ yìí wọ́n kàn máa pariwo bó o ṣe dáadáa fún ọ wàhálà bó o ṣe dáadáa wàhálà they don't even have direction so ṣé àwọn tí wọ́n ní direction lẹ́fẹ̀ẹ́ máa sọ pé wọ́n fèèyàn kan jọba wọ́n fèèyàn kan jẹ olóye wọ́n wo Olúwo ṣé kò yẹ irú Olúwo yẹn ṣé kò yẹ kán ti dìbò ṣẹ̀ ti fẹ́. because èèyàn tó sọ wípé òun ń ṣe Yorùbá ìgbà tó ti mọ̀ wípé ò sí lára wa mọ́ ewu làbúrò yìí máa hold the title tó belong sí wa. gbogbo wa tó kù yẹn náà ní ẹgbẹ́ ọlọ́ fi máa dá lẹ́jọ́ nígbà tí ó bá yá ẹ ṣàjẹ́ kó máa pàlẹ́ but right now àlágbà o àti ẹ̀léyàn kankan akọ̀wọ́ kálukú akọ̀wọ́sẹ̀mọ̀ we're struggling to hold forth ìwọ̀n bá ètò òun lè ṣe máa rí tẹ bá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa join mọ́ máa identify because there is no actually workforce káàdì ẹ̀ sọ́pá ní òye yín tẹ bá sọ̀rọ̀ àwọn èèyàn sáwà káà bá sọ̀rọ̀ because we needed someone láti ẹ̀ ti dìde pé báyìí ni ẹ wọ nífẹ̀ẹ́ kò ní sọ̀rọ̀ anybody torí tó bá sọ̀rọ̀ gan àwọn tó máa I don't even know mo ń gbọ́ òtí I don't even know ìjà wo. bàbá ní bàbá gan mọ̀ wọn rẹ̀. ọmọ wọn rẹ̀ Olúwo is just a clan he is a clan. ó ṣà ń tẹ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lójúmọ́lẹ̀ pé kí ni wọ́n fẹ́ ṣe nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ nìyẹn. ṣé wọ́n ti ní nǹkan àṣírí ṣáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti ní nǹkan àṣírí má jẹ́ kí ti gbọ́ má jẹ́ kójú rí lọ́wọ́ Olúwo kí ló tí ì ṣe fún tó sú wọn gbogbo àtìgbà tó Olúwo ti débẹ̀ ó fìgbà kan sọ wípé òun ti di Aláàfin of Ìwó ìṣe slap ọ̀nà yọ títí di èní kò sí kankan tí wọ́n rí ṣe sí oríṣi ó fìgbà kan sọ wípé emir lòun kí ni àwọn àgbààgbà ń wò what is the meaning of all this gbogbo nǹkan tó Olúwo ń ṣe láṣegbé then tí ọba mi bá dìde lọ́la tóun náà wá ṣe worst ju tolúwo ṣe é máa fẹ́ sọ wípé ká caution ẹ̀. àní Olúwo àti gbogbo àwọn ọba àtàwọn èèyàn tó wà nílẹ̀ Yorùbá orí wọn ti tẹ̀ wá ní báyìí awátàṣì mọ values àti tradition wa wá ní ká ṣára wa tó ká máa wọ̀jẹ̀ tó ń pàdé agbára bá dé ọwọ́ tiwa àwa la máa ṣó àgbà òsì ìlú bàjẹ́ máa ń gbọ́dọ̀ máa ń sọ ọlọ́mọ ẹ̀ka gbà. balẹ̀ ilẹ̀kùn ilé dahoro. àgbà ti tọ́ nílẹ̀ Yorùbá. màámi ajé tọmọ bí love you ma. ṣé mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tó àti ìwò ìgbà tó ní máa bọ́ lójú mi pé ṣé ìyẹ̀ Yorùbá náà tó dà báyìí tó bá là máa dà báyìí mà nírọ̀ kò ságbà mọ́ kò séyàn mọ́ àwọn ọmọ wa gbọ́ mọ́tà sọ mọ́ bàbá sọ wá máa sọ bí so it's a pathetic situation o. irú àwọn ọmọ ìlú nǹkan tó ń ṣẹlẹ̀ tí wà lọ́jọ́ kí Olúwo yẹn kan lè máa jà sọ́ba òye yín pátápá ti fi rọ́ọ̀tì tí ọ̀rọ̀ irú Olúwo yẹ kó ẹ́bà máa jà sọ́ba forever and ever nílẹ̀ Yorùbá so ìgbà tá ti rí lórí àpèrè láti mọ̀ pé nǹkan ti ṣe Yorùbá nǹkan ti ṣe wá tó pọ̀ so bẹ́ẹ̀ mi ò mọ bí ta ti fẹ́ bẹ́ẹ̀ Olúwo is just there labalábá ni tó máa fòkùn eventually kó wọnú ẹmu jẹjẹjẹ ayẹ pèsè tó àbámọṣẹ wà yẹn àwọn èèyàn ló ti máàkì ẹ ló ti pọ̀ jù tó bá wù kó máa fẹnu ara ẹ sọ gbogbo ohun tó sọ yẹn ṣe rò báwọn èèyàn kọ́ lẹ̀ bọ̀dí kó tẹ̀mí máa wá ń fẹ́ sọ ni pé Yorùbá ti wá wà káwọ́ lè jù kọ́tẹ́ ìṣèlú náà máa sọ mo gẹ̀ẹ́tì kọ́tẹ́ ìsọ everybody sáré wọ́n kórè wa bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n kórè wa bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀. tí individual bá lè sọ àwa náà expect kí individual sọ̀rọ̀ bó jẹ́ àwọn afọbajẹ ni bó jẹ́ àwọn council of obas Olúwo òde position Olúwo ṣàlẹ̀ override gbogbo ọba ilẹ̀ Yorùbá. okay tí afọbajẹ ò bá lè handle Olúwo ṣé position Olúwo nìkan ó lágbára ju gbogbo ọba ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní gbogbo wọn ti pín yẹlẹyẹlẹ Olúwo fúnra lára ẹ̀ ló sọ ó ní àwọn ọba tó jẹ́ mùsùlùmí tí wọn ò wọ̀ pè bí ó náà ní gúrùpù títí wọn àwọn ọba tó wọ̀ pè bí ó ní gúrùpù tó já sí wípé tí àwọn ọba bá wá sọ wípé wọ́n condemn attitude tó ń ṣe bóyá àwọn ọba tó wọ̀ pè bí nìyẹn wọn ò ní right láti condemn or what. Dépò yẹn kẹ́ fi máa kọ orúkọ ẹ máa kọ àwọn tí ò tiẹ̀ ní ẹ́fà yọrí táwọn fẹ́ ti jọba mọ́lẹ̀ Yorùbá. Ó ń fún wa lọ́wọ́ ni náà. Tó bá ti fún wa lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn a máa kọ́lẹ̀ ẹ̀jẹ̀ mo rí ìtàbí tí wọ́n máa ní pé kí Ìgbòho má sọ̀rọ̀ kó má sọ̀rọ̀. Tí ò bá sọ̀rọ̀ ká ló fẹ́ máa sọ̀rọ̀. Ṣé gbogbo wa fẹ́ já kúkú ni? Ṣé a máa dákẹ́ kú ni? Àwọn káwọ̀tì òṣì. Wọ́n á ní kó yọjú wọn ní ojú ẹ tó yọjú wọn máa sọ pé kó má sọ̀rọ̀ kó má sọ̀rọ̀.
tó bá sọ̀rọ̀ kọ́ kí ni bàbá làwọn fẹ́ ṣe kí ni bàbá làwọn fẹ́ ṣe àdínlẹ́yìn sọ̀rọ̀ èèyàn kan á sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n ní. mo ti ṣe show mo ti béèrè pé yàtọ̀ fún ọ̀rọ̀ sísọ Ṣìfìgbò is there any other thing tí ẹ̀ tún láìkì nípa wọn ní kò sí a jẹ́ wípé níbi ọ̀rọ̀ yẹn a máa manage wọn ni. ẹni tó máa sọ̀rọ̀ yálà ya wọn a máa sọ̀rọ̀ bí anybody tó bá tún fẹ́ sọ̀rọ̀ kó tún join ẹ̀ ṣàmàdákẹ́kù ni òun nìyẹn káàdì ni kò máa bólúwo báwọn kan ṣe máa kò yẹ kó ṣolúwo kò yẹ kó ṣe àwọn in fact yìí dára ọ̀rọ̀ wa in fact ẹ̀mí ò mọ̀. ẹ má jẹ́ kó sun yín màámi ẹ máa rò ipa àti rojọ́ àbí àwọn ẹjọ́ tá à ń rò yẹ wo iye ọdún tá ti wà lẹ́nu ẹ̀ màámi kó tó di wípé torí Yorùbá nation àwa la everybody lóhùn everybody ń sọ̀rọ̀ lẹ́sìn so kó tó di ìgbà tí Yorùbá nation dé ta bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ condemn àwọn nǹkan tá a fẹ́ ǹjẹ́ ó lẹ́nibodì tán bí ìrẹ́lẹ̀ Yorùbá tó lè lanu sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ kò sí ìyẹn lè fi máa mọ̀ tí ò bá wá jẹ́ wípé ọpẹ́lọpẹ́ ariwo tá à ń pa àti ọ̀rọ̀ tá à ń jẹ eléyà sọ̀rọ̀ speaker eléyà bọ́ síta blog eléyà gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣéyìn ò mọ̀ wípé ilẹ̀ Yorùbá ìbá ti dojú délẹ̀ pátápátá gbogbo nǹkan ìbá ti bàjẹ́ òun ló sì ń yẹ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ ló ká wọn lọ́wọ́ kò ìwọ àtẹ̀mí ò gbúdọ̀ dákẹ́ ṣóyìnbó ni kó wá bá wa ṣe ni màámi kò gbúdọ̀ sun yín o tó bá wá sun yín kí ni kí somebody like me ṣe. ẹ wo bó ṣe ń sọ pé àwọn náà máa ní adégún àwọn ọmọ aládé òkun. a ti mọ̀ pé bẹ́ẹ̀ nájọ́ máa yí wọnú ara wọn ní títí ta fi máa gẹ́ẹ̀tì the actual thing ta fẹ́. a máa gẹ́ẹ̀tì ẹ̀ṣẹ̀ àjẹkọ́lùwò máa kọ́ tí sísá rẹ̀ sílẹ̀ gbogbo. bí nǹkan tó lúwo bá ń ṣe tí àwọn àgbààgbà wa bá bẹ̀rù ẹ̀ tó ti ní nǹkan àṣírí sábẹ́ tán lè sọ àwọn aráàlú ẹ jẹ́ ká máa sọ ká fi sọ àwọn àgbààgbà lẹ́nu àtolúwo ẹ jẹ́ apariwo síta anybody tó bá condemn Olúwo ẹ má pa mọ́ lẹ́nu. Olúwo ti yẹ̀yẹ́ ìran Yorùbá ó ti disgrace yìí ó disgrace wa ó disgrace culture wa àṣà ìṣe everything wa gbogbo nǹkan Yorùbá lolúwo máa ń condemn tó dẹ̀ máa ń praise outsider lé lórí àwa náà tá a bá bojú ẹ̀jẹ̀ tá a bá everything ẹ̀jẹ̀ kẹ́nìbọ̀dì má dì wá lọ́wọ́ mú. bẹ́ẹ̀ ni ìjọ kan ni wọ́n bá sọ fún pé káàdì lè. Olúwo lè lọ sí any part of Yorùbá land kí àwọn yúùtù tó wà ńbẹ̀ kí wọ́n dì síta ló bá páàkì mọ́tò kí wọ́n lọ bá wípé you are disgracing us káwọn gan disgrace yẹ because ó ti sọ àgbàdo mọ́dì ó ti dán àmúṣeré fẹ́dìyẹ ó lè máa tẹ orí àpèrè yẹn ó ti yẹ̀yẹ́ already òun gbé nọ́ọ̀tì sókè òun promote northerner the same terrorists the same set of people that are terrorizing Nigerians that are buying Nigerians Olúwo ever condemn wọn rí àwọn wo ni wọ́n sponsor terrorism ṣáwọn kan àwọn wo ni wọ́n ń re náà ṣe terrorism àwọn kan àwọn wo ló ṣe jihadist àwọn ni the same set of people ní north the same set of people lolúwo gbé sórí tó ń promote lójoojúmọ́ tó dẹ̀ ń condemn àwa ọmọ Yorùbá tá a fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. ẹ ṣé màámi ẹ jẹ́ ìyọ̀dá yín torí kọ́ọ̀lù pọ̀ kí wá lọ sórí TikTok ẹ ṣé gan-an. Bless you, sister. You are welcome, ma. Ẹ má bínú o, ẹ̀yin tẹ́ pé ẹ padà pé wọlé, ẹ̀yin tèmi lórí TikTok, Mr. Kilo, kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn? Iṣẹ́ bẹ̀rẹ̀. Okay, kí Bami Kilo, ẹ ó dọ̀ ẹ má bínú, bàbá 20, wọ́n fẹ́ sọ̀rọ̀, tó bá sọ̀rọ̀ tán Mr. Kilo kẹ́tẹ́ kò bá. Ó yá ẹ máa sọ̀rọ̀ yín. Lórí ọ̀rọ̀ Rashidi tẹ́ sọ. Dádì mi ẹ bá wa gbé ohùn yẹn sókè díẹ̀ o. Lórí ọ̀rọ̀ Rashidi tẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ wọn dáadáa. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ ká mọ̀ ṣe ń gbọ́ wọn. So lórí ọ̀rọ̀ Rashidi nǹkan tẹ̀mí kàn kí n pé number 1 ó fẹ́ jẹ́ ó tún fẹ́ relevant níṣẹ́ mọ̀ nǹkan pé ó ti ogún ẹ̀ ti wò òkun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ní so ó dẹ̀ mọ̀ nǹkan pé wọn gbóhùn so ó ti ń lọ sí relegation so ó dẹ̀ wò pé kí ni nǹkan tóun tún lè ṣe báwọn ayé tún máa gbà á that is number 1. Number 2 ní nǹkan pé gẹ́gẹ́ bí nǹkan tí mọ́mì wa sọ ń sìn pé àwọn àgbààgbà ò sí lóòótọ́ ni bọ̀dá a lè sọ ń kọ́ pé tá bá ní kí wèrè sin òkú ìyá ẹ̀ á sun jẹ ṣẹ́rí Rashidi èmi ń wò kọ́ pé bóyá àwọn àgbààgbà yẹn bóyá mò ń wò ni o bóyá wọ́n dúró de ìgbà tó bá máa sọ ń kọ́ pé ó máa sign ó máa deny finally ń kọ́ pé òun ò ń ṣọmọ Yorùbá òun ti dọmọ Saudi bóyá gbà yẹn. Bọ̀ ó ti sọ
ó lóun ti ìgbà táwọn kan wá láti Saudi tí wọ́n wá bá tó káṣọ aṣọ òkè sí wọn lọ́rùn ó wà lórí pépà online ó lóun ti denounce òun ti disown wípé wíwá òun ṣíṣe òun pẹ̀lú Ifẹ̀. Ìwọ tó bá dẹ̀ ti sọ wípé o ní kankan ṣe pẹ̀lú Ifẹ̀ ó ń ṣe ìran ọmọ Yorùbá nìyẹn ó ní àwọn ará Saudi lòun gbámú nísìnyí adèṣì ń dúró káàdẹ ti gbọ́ kankan náà láì wípé òkè ìgbà tó ti ṣọmọ Yorùbá mọ́ òye tó jẹ́ Yorùbá ló ní orí àpèrè tó jókòó sí tó ti ń fẹlá àwa la ní gbé ẹrù wa sílẹ̀ àbí kílẹ̀ fíl. Bẹ́ẹ̀ni ó yẹ kó gbé sílẹ̀ ni ó yẹ kó ọ̀rọ̀ lóye ni. Ẹ bá wa love ẹ bá wa like ẹ bá wa share o God bless you as you do so. Because kó má dàbẹ́ ni pé a tún dá ọ̀ra wa padà sẹ́yìn ṣebí ńgbà tí Ooni of Ife tán fi bàbá kan jẹ oyè bàbá kan nìbàdàn mo ti gbàgbé orúkọ wọn. Sanusi tán fi jẹ Ọ̀kọ́lọ́mọ of Yorùbá land àbí 48 hours 2 days ni Aláàfin fún wọn. Ẹsẹ̀kẹsẹ̀ ní Akímọ̀ Adésọ̀nkọ́ pé òun fún Ooni of Ife ní 24 hours and 48 hours. Kọ́ withdraw kìíní yẹn pé òun lòun ní ẹ̀tọ́ láti lè máa fìyàn jẹ ẹni tí Yorùbá land. Kò kétí sápò sí iná kìrẹ́ ṣe ń pé bóyá inú wo lẹ̀ ló ń gbé náà. Ṣé bó ó ṣàtì máa rí àdẹ̀ tí gbọ́n pé Olúwo fi VeryDarkMan jẹ kìíní kan of Yorùbá land. Ó yẹ kó fóun náà ní 24 hours ń pé kó withdraw ẹ ni. Bọ̀ǹgbà tẹ́ pé irú ròǹborùn náà méjèèjì òun náà méjì ó wá yẹ káàkiri mọ̀ wá dé ó yẹ kó sanction òun náà ní ìsìn kan pé òun náà fún ẹ ní 24 hours. Bọ̀ǹgbà tẹ́ pé asínwé bá ṣe èrè dáná náà méjì. So Olúwo fúnra rẹ̀ àwọn tó wà nínú Ìwó ẹ rí pé kò jáde kúrò nínú Ìwó ni kò lè jáde tó bá lọ sí another state mo bẹ́ẹ̀ tí ń yèyè àwọn yúùtù wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀. Mo doubt ẹ. Inú Ìwó náà ló ti ń rómìnà pa ló ti ń káàkiri ló ń gara káàkiri ló ń gbé umbrella tí ò wúlò káàkiri. Ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ kó jáde kúrò nínú Ìwó yẹn kó lọ sí another state kó tiẹ̀ wá sẹ́kọ̀ọ́ lásán. So òun náà máa mọ̀ wọ́n máa yẹ̀yẹ́ kò tiẹ̀ lè wá ná kò tiẹ̀ lè wá. Àti tírèènì ti gbà àárín òun àti Elégùṣì ká ó ti gbà àárín òun àti tipẹ́. Ta ló fẹ́ wá bá lẹ́kọ̀ọ́? So nǹkan tí mò ń dúró dè sí ni nǹkan pé àwọn ará Ìwó yẹn gan fúnra wọn ṣe bọ́ ní baálẹ̀ wọn ní youth wọn ní ṣókò gbogbo wọn gómìnà gan ṣé gómìnà gan ò lè yọ ni gbàtẹ́ pé ijó nìyẹn gan ń jó kiri èyí tó tiẹ̀ báyẹn gan apá kò tiẹ̀ yé wa. Gómìnà ẹ má expect any action from bàbá Ìmọ̀lẹ̀ torí èyí tó bá wọn lọ́wọ́ yìí bọ́n ṣe máa win ní second term ni wọ́n bá náà fẹ́ gé orí èèyàn gan l'Ọ́ṣun state báyìí kò kàn tó bá ti máa fún wọn níbò so. I don't know. Àbẹ́yìn orí bọ́yẹ àtàkì ara wọn ní Ọ̀ṣun state ni ẹ mọye èèyàn tó ti kú báyìí politically wọ́n àtàkì ara wọn APC àti PDP gbogbo wọn accord. Ó yẹ kán parí àwọn àgbààgbà yẹn kàn kó gbó wọn sínú gálò ni. Ẹ ṣe ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù díẹ̀ ẹ kalẹ́ o ẹ kalẹ́ dádì. Ọlọ́run jẹ́ kí nẹ́tíwọ̀kì wọn wà. Ẹ kalẹ́ sà ṣé dáadáa lẹ́wà. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú happy weekend to you sir. Tọ́nù máa kàn mí ní. Àbí o ẹ má bínú. Tọ́nù kan. Ó dàbẹ̀ pé mi ò sí lórí rẹ́gísítà yín wọ́n mi ò sí ẹ ti yọ mí kúrò lára fáǹsì yín. Ọlọ́run má jẹ́ we stand gidigba we join àtẹlẹpọ̀ títí ti eternity ni dádì. Ẹ má bínú gbogbo ìgbà tẹ́ bá pè ó yẹ kẹ́ mọ̀ pé ọmọ yín náà máa busy díẹ̀díẹ̀ do this and that and that and that. Mo tún pè yín jẹta aláìtí ẹ̀ sí lórí show. Ẹ má bínú dádì ẹ má bínú lọ́bí kò yí sí ẹ wọ́n pé ìlú òyìnbó àkìrí supporter kankan àkìrí help àkìrí anybody to support you are to do everything. À ń gbọ́ yín dádì torí kọ́ọ̀lù pọ̀ gan ni ẹ bá wa go straight to the point dádì ẹ bá wa go straight to the point 2 minutes kọ́ọ̀lù pọ̀ gan. Mo fọwọ́dù kankan sí yín ní during the week yìí mo rí pé ẹ ti ẹ̀ ṣí láìní mi rárá. Mo kàn fẹ̀kẹ́ lọ gbọ́ voice note tí mo ṣe yẹn. Kẹ̀lẹ́ bá make a correction lé lórí. Okay sir, I will do just that. I promise you sir. I will. Bóyá after the show. Bóyá after the money flow
bẹ́ẹ̀ni. ẹ bá mi lọ sọ́dọ̀ mi kẹ́gbọ́. Okay sir. ẹ̀dẹ̀ mọ́ orúkọ rẹ̀. ẹ ti mention kan yẹn nínú programu tẹ́ ń sọ nísinsìnyí o nínú programu tẹ́ ń ṣe. Okay. ẹ ti mention nǹkan tí mo kọ síbẹ̀ yẹn nǹkan tí mo sọ síbẹ̀ yẹn ẹ ti mention yẹn. Okay dad. kò ṣe débi ṣe put yẹn yẹn but ọlọ́run akọ ìmọ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ ní ṣe ti ẹ̀ẹ́dẹ̀ fọmọ ṣe ẹ̀ẹ́dẹ̀ fọkọ ṣe ẹ̀ẹ́dẹ̀ fara ń ṣe àsìkò tí Yorùbá bá jiná náà wọn ò ní fi ń ṣàwádìí. àmì o ti gbogbo wa àṣedébìrì. Yorùbá máa jọ jiná fún gbogbo wa jẹ. àmì sà. ẹ jọ ẹ ṣàkàn bá mi gbé Olúwo ẹ bá mi gbé lọ sí Àrò lábẹ́òkúta wọn lọ yẹ ọpọlọ ẹ o. Àrò ní kẹ́kẹ́ lọ àbíkẹ́ Yaba apá òsì wọn gbé lọ síbẹ̀ kan lọ yẹ ọpọlọ ẹ o. ṣẹ́rí tó bá yẹ ká ẹ̀wọ́n ti sọ fún yín nígbà kan rí mo ní Yorùbá ti wà ní 30% wọ́n fẹ́ fi eradicate Yorùbá pápátá kọ́lọ́n tó lo òun fún wa. Nísìnyí a ti ń wà ní 45% báyìí àti ẹ̀ ti wọ 50%. ṣẹ́rí Olúwo tá a bá ṣọ́ra tá a bá kàn ń wò báyìí tá a ń wò báyìí àti kúlálì àwọn ọmọ Ìwó tó jọba lé lórí ó dàbẹ́ ní pé ó ti kó àwọn ìlú yẹn ó ti kó wọn sínú agolo ó ti rí èèyàn kan ṣí fún ó dẹ̀ ti kó wọn sínú agolo tá ẹ bá wo VeryDarkMan dáadáa Ṣàngó ni Kini gbà lálejò tí ó mọ̀ lórí gbogbo ìmúra tí Ṣàngó mú pátá òun ni VeryDarkMan mú. ẹ bá wa love ẹ bá wa like you support our show God bless you as you do so. so nǹkan tí ó pé kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò sí bó ṣe máa jẹ́ tó máa eradicate gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tí òun nìkan fẹ́ kó àwọn ọba ilẹ̀ Yorùbá sínú agolo kò possible kó àwọn. Exactly. ká má tiẹ̀ bẹ̀rẹ̀ látòrí Ooni of Ife ká bẹ̀rẹ̀ látòrí àwọn tó kù ká bẹ̀rẹ̀ láti Aláàfin Ọ̀yọ́ ọba Olúbàdàn Àtaọ̀jà Aláké of Egbaland Àkárìbó Rẹ́mọ kankan ká bẹ̀rẹ̀ láti gbogbo ọ̀dọ̀ wọn yẹn ṣé gbogbo àwọn yẹn ò lè ṣe mítìn papọ̀ ni àbí ẹni wọ́n máa jẹ́ kẹ́rin nípa Yorùbá jẹ́ mọ́ wa lórí. torí kò yé mi mọ́ o torí tó bá ẹni pé wọ́n ń bẹ̀rù VeryDarkMan wọ́n ń bẹ̀rù Olúwo. torí táwọn bá ṣọ́ra ń sìn táwọn ọmọ Ìwó ò bá tètè ṣe mítìn ṣebí ìlú kan ni wọ́n ní ọba bẹ̀ ó ṣe kíní tí ó ta sí àgẹ̀rẹ̀ sórí kíní tí àwọn ọmọ ìlú yẹn dìde tán dé ọba kúrò. ó dà pé áìdá ìpínlẹ̀ Oǹdó àbí Èkìtì ló ti ṣẹlẹ̀ ti gbàgbé orúkọ ìlú yẹn. wọ́n ní wọn kì í joyè yẹn láàfin pé ó ní ìta ibi tí wọ́n ti máa ń jẹ oyè yẹn wọ́n lòun wá sọ pé láyé àfin ló ti máa jẹ tó wá ń pín àwọn ọmọ ìlú yẹn ṣépè. tí nǹkan yẹn ẹ̀sìn àwọn ọmọ ìlú yẹn ò tí ì bọ́ nú ẹ̀kìnní nìsín. but wọ́n kó nǹkan gbogbo ìlú yẹn wọ́n pa nǹkan wọ́n lé ọba yẹn kúrò. kí ló dé ṣé ó ti kó gbogbo àwọn ọmọ Ìwó láyà jẹ ẹni tí wọ́n lè sọ̀rọ̀ wọn ni tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ṣiṣẹ́ àṣegbè ni ṣùgbọ́n ọjọ́ ẹ̀tẹ́ ẹ̀ ó ti dín kan lé ó kù ṣe ẹ má jẹ́ kí n lu ìṣẹ́jú kan ó kù ọjọ́ kan tó máa fi tẹ́ lórí tó bá wá tẹ̀ yẹn atabara ilé atabara o kò fẹ́ lómi ìdáyé kan lè wọlé. ẹ ṣé gan ni God bless you Mr. Kilo ẹ ṣé gan ni sir God bless you sir. Mr. Kilo mo ń bọ̀ Mr. Kilo mo ń bọ̀ ẹ má bínú Mr. Kilo má bínú Mr. Kilo give me 2 minutes ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì àwọn kọ́ọ̀lù pọ̀ gan ẹ má bínú I'm coming. ẹ lọ ẹ kálẹ́ o. ẹ kálẹ́ wa. ẹ kálẹ́ sà. lórí program tẹ́ ẹ ṣe lórí bàbá Olúwo wa. bẹ́ẹ̀ ni sà ẹ bá wa dá sí i. ṣe rí àkọ́kọ́ nǹkan tí táwọn bá dá sí ó máa di ìjà ẹ̀sìn sí ìjà àwọn onílẹ̀ my God it's going to cause war between àwọn oníṣẹ̀ṣe àtàwọn Muslim because
Olúwo ti so ilẹ̀ sínú àwọn tẹ́ bá dẹ̀ wò pé tẹ́ bá wo ìlú Ìwó dáadáa ẹ máa rí pé 90% wọn or 95% wọn Muslim wọn. Bẹ́ẹ̀. Nínú Ìwó gangan àwọn ọmọ ọba Ìwó gan wọn tí ó ṣe kéèsì ẹ̀ṣin wà ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tán fẹ́ yọ. Kéèsì ẹ̀ wà ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tán fẹ́ yọ. I think láti bí abí last month wọ́n ti gbé kéèsì ẹ̀ lọ sí court. Bó ṣe rí ọba Ìwó ó ti form group àwọn association àwọn Muslim ọba. Yes. Ó ti so tẹ́ni ọba bá dé sọ pé wọ́n fẹ́ bàjá sí i ṣé ó máa kọ́ sí a little bit work a little bit of war. So the only thing tí wọ́n lè ṣe ni pé àwọn ọmọ ọba Ìwó àwọn the prince àwọn tó lẹ́tọ̀ọ́ àtijọba ní Ìwó máa ń pè wọ́n ní àwọn ọmọ ọba. Wọ́n ti gbé kéèsì lọ sí court because he has caused a lot of that. Ó wú àwọn ọba kan kó ní palace. Kéèsì ẹ̀ ń ṣe lọ lọ́wọ́. Exactly. Ó ti yẹ. So ọ̀nkù mi ẹ má bínú tí ẹ bá máa láti dá sí. Nígbà tẹ́ sọ wípé tí àwọn council of obas tí wọ́n bá try láti dá sí attitude tí Olúwo ń wù pé ń tàbùkù ilẹ̀ Yorùbá àti gbogbo wa ṣé ń gbọ́ mi? Can you hear me? Hello? Wọ́n ò gbọ́ wa mọ́. Mr. Kilo à ń gbọ́ yín. Hello, Mr. Kilo. Mo kí yín pé ẹ kú ètò. Mo ń gbọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín báyìí. Ṣé ẹni rọ̀ fẹ́ àti gbọ́ mi? Ok. Mo kí gbogbo wa lórí ètò yìí. Orúkọ tèmi ni Kilo. Ṣé rí tá a bá wo ìṣòro kan ṣoṣo tí mo rí pé a ní jù nílẹ̀ Yorùbá, ìṣòro dákẹ́ fọwọ́ lẹ́nu. Má sọ̀rọ̀. Ó ní ó fa gbogbo nǹkan wọ̀nyí. A ò ní jù báyìí lọ lórí ètò yìí. Ó dàbọ̀.